bá ti ní security ẹ̀ ní ìlú ẹkùn kò ṣe é dálọ́ owó security. Security. A kí gbogbo èèyàn wa tí ẹ ti dúró dè wá láti ilé wákàtí tó pọ̀. A fi ti ọba Ẹlẹ́dùmarè a fi kí yín. Kí bàbá Ọọ̀ni òrìṣà ẹ kábíyèsí. Mo kí lẹ́ẹ̀kan sí Ọọ̀ni òrìṣà ẹ bá mi ṣe kábíyèsí. Mo lọ látòrí bàbá wa Ọọ̀ni òrìṣà mo lọ bẹ́ẹ̀ mo kí gbogbo ọba tó bẹ nílùú Ọ̀ṣun. Ọ̀ṣun òní kú o. Mo ní sọ ilé Ọ̀ṣun òní dàrú. Gbogbo yín náà lẹ máa láǹfààní àti ya píkṣọ̀ pẹ̀lú olóyè ẹ bá wa sún sẹ́yìn díẹ̀díẹ̀. Irú ẹkùn mo kí oríire adẹ̀kú ẹni tí à ń ṣe àyọjọ lẹ́nìí. Mo kí bàbá wa ọlọ́lá jùlọ ìyẹn bàbá Bọ́lá Ahmed Tinubu Jagaba tí bá ní Jagaba fẹ́ mọ̀ pé olóyè tẹ̀ ń rí lẹ́nìí bàbá wa Jagaba ló ní olóyè máa gbé security. So àkọ́kọ́ mo kí gbogbo àwọn ọ̀gá tó ti dúró mo kí gbogbo àwọn ará ilé àtàrà àta mo kí gómìnà ti ìlú mo kí bàbá wa Adélékè nítorí pé tí wọ́n bá gbà wá láyè àní lè ṣe tí à ń ṣe léwu. Mo kí gbogbo àwọn ẹgbẹ́ ìlú ẹkùn láti ọ̀dọ̀ bàbá wa Àwòrò kó tó di pé bàbá. Àwòrò náà ni mo pé Yorùbá ti dàbí fífi dẹ́rẹ̀ mọ́ mo kí bàbá wa Àwòrò mo wá kí gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá. Ẹ jọ̀ọ́ kí máìkì kó túbọ̀ dáhùn dáadáa àfẹ́ interruption kó tó di pé bàbá wa máa bá wa sọ̀rọ̀ àkọ́kọ́ máa gbé fún ìyá wa tó máa bá wa ṣe àdúrà kó tó di pé a gbé ohùn síta. Mo lọ bẹ́ẹ̀ mo kí gbogbo àwọn security tí a bá pàdé lọ́nà tó àkí. Ọmọ ẹgbẹ́ ìrù ẹkùn ni àwa ń ṣe tí bá dẹ̀ ti ní ìrù ẹkùn. Àjọ máa mú kan lẹ̀ lé nítorí pé bàbá wa ti wà lórí èmi dẹ̀ lè mú jẹ́. Wọ́n ní kí n túbọ̀ gbẹ́jẹ́lẹ̀ dáadáa pé irú ẹkùn kò ṣe é fi ádálé lọ́wọ́. So ẹ jẹ́ kí àwọn akọ́ bá wa sọ̀rọ̀ kí àwa sì ń ṣe nítorí pé lásìkò tó pọ̀ mo kí gbogbo yín nítorí pé ìfẹ́ tí ẹ ní sí olóyè kò sẹ́ni tí inú rẹ̀ ò dùn láti máa rí bàbá wa ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ká tó gbé máìkì fún ìyá wa mo fẹ́ ká nawọ́ sí olóyè ká fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Pé ikú kan nípa bàbá ìfún wa. Gbogbo ẹnikẹ́ni tó bá rọ ikú sí bàbá wa ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Kí ikú tó lọ sí ìdílé wọn. Gbogbo ẹnikẹ́ni tó bá bínú olóyè. Nítorí pé inú kan ni bàbá fi ń lò. Inú kan tí bàbá náà fi ń lò yẹn ẹ bá mi ṣe àdúrà yẹn tọkàntọkàn. Irú ẹkùn.
tó láyé ọba tó agbára lọ́dọ̀ ọba tí ó dá wa sí tó jẹ́ ká dọjọ́ èní ọba tó kó wa jọ tí ò jẹ́ kí ogun àwọn bandits ó borí wa yọmọ wà pẹ̀lú wa títí láéláé ṣùgbọ́n kí á tó bẹ̀rẹ̀ ètò yẹn màá fẹ́ kí àfa àwòdà àfa àwò máa fún wa ládùúà lẹ́yìn náà ọmọ olókà ó fi àdúrà ti Christian tẹ̀lé lẹ́yìn náà á wá wá bàbá wa kí wọ́n bá fi ti àwọn máa bá fi ti ìṣẹ̀ṣe wọ́n bá fi parí ẹ̀ so bó ṣe yẹ ká tó nìyẹn kò yẹ ká kàn rọ́ọ̀s láti bẹ̀rẹ̀ ẹ ṣe. Ibi ẹkùn kò sí fi lọ́dọ̀ lọ́wọ́. Ajákájá tó bá dán o. Kò fẹ̀ dán o. Ìgbòho. Ó sà. Adúgbò fọlọ́. Alhamdulillah. A sì kí àti kẹfà náà wà. Sọ́la. Eléyìí tí bàbá wa ṣe yìí, wọ́n fi kó ọ̀rọ̀ sáwọn kan lẹ́nu ni. Tí wọ́n sọ pé. Fóònù àlàyé. Ẹ jáwọ́ àbáyé. Àwọn Mùsùlùmí ò sì bẹ̀. Èmi tí mo ń sọ̀rọ̀ yìí, bàbá mi ò ní ìmọ̀ tó dẹ́nu jí fún lónìí bẹ́ẹ̀ náà mo tún jẹ́ eré àìmọ̀ tí wọ́n bá wá sọ pé ká ṣe àdúrà tó túmọ̀ sí pé mi náà represent brother my sister ṣé òkú di eléyìí kan fún àǹfààní gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí táwọn tó gbogbo yàrá ẹ̀sùn mọ̀ bẹ̀rẹ̀ kẹ́ wá fèsì wa. àwọn ọkọ̀ ló sà ẹ fún ọ́n gà mùsùlùmí wà ń bẹ́ o kírísítẹ̀nì wà nù wa tí ò bá rí bẹ́ẹ̀ ni eléyìí tí bàbá wa sí wọn ò ní ṣe o fúdi eléyìí kọ́ bàbá ẹ máa tẹ̀síwájú ọlọ́run ní dáyé dóńgbà kan pẹ̀lú ògbọ́lọ́ àṣetẹ́ ńlò tẹ̀ fi yẹn nìkan tó máa ń sì fún yín kó fi sínú ara yín ọlọ́run ní fi hàn yàn láéláé mo fi bẹ́ẹ̀ náà mo kí ọmọ ọba olóòmọ Awọ́rọ̀sà mo dẹ̀ kí twice wọn náà ọmọ ọba Azeez Alimu Ìwàlóye mo dẹ̀ kí Mr. Kazeem admin tiwa nìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n dẹ̀ fi èmi náà hábì kan pé ká máa ṣe kó lè máa dùn láì ọlọ́run níjó torí gbogbo àbàjẹ́ o gbogbo ẹ̀yin kọ̀mándà wa tẹ́ ń gbàlejò bàbá wa ti Sunday Igboho sọ pẹ̀lú òkú ọlọ́run àwọn alámọ̀mọ́ta láàrúnlá. ọ̀yá ẹ gbà. ẹ ṣe okùn yẹn tó bẹ́ẹ̀ yọ. ẹ jẹ́ kí a gbàdúrà o ní orúkọ Jésù àmín. Ní agbára ńlá Jésù. Àmín. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Elédùmarè ọba tó pọ̀ nígbà àti agbára. Àfògo forúkọ ńlá rẹ. Torí wọn lọ bá ìbẹ̀rẹ̀ àti òpin. Ìwọ ló bá wa bẹ̀rẹ̀, a sì mọ̀ pé wọn náà ló bá wa parí ẹ̀. Ògo ní forúkọ rẹ lókè ọ̀run. Hallelujah. Oníká bèrè oní ọ̀wà yóò rí gbà. A bèrè fún àlàáfíà pípé fún ọmọ rẹ Olóyè Sunday Adéyẹmọ Olúwa wa bá wa ṣàbò lórí wọn. Ọlọ́run wa bá wa ṣàbò lórí wọn. Ikú òjijì má jẹ́ kó wọlé tọ̀ wọ́n. Àìsàn àmọ̀dí má jẹ́ kó wọlé tọ̀ wọ́n. Àwa náà tí wọ́n ń kó jẹ ikú má jẹ́ kó pa wá. Ikú ọ̀sán gangan má jẹ́ kó pa wá. Èyíkéyìí nínú wa má jẹ́ ká jábọ́. Gbogbo àwa tá a rin ìrìn àjò wá síbí lónìí Olúwa fìṣọ́ rẹ̀ ṣọ́ wa. Aburú kan má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa. Ìdààmú má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa. Ọba tó ní kọ́kọ́rọ́ ohun gbogbo lọ́wọ́ àfìrù ẹkùn lé ọ lọ́wọ́ Olúwa bá wa ṣe láṣeyọrí Elédùmarè bá wa ṣe láṣeyọrí ọkọ̀ ọba àti ìjòyè ń bẹ ní ìkáwọ́ ìwọ Ọlọ́run gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá àtàwọn tó fẹ́ wa àtàwọn tó fẹ́ wa Olúwa bá wa wọnú ọkọ̀ wọn lọ jẹ́ ká gba ìlú ẹkùn yìí jẹ́ ká gba tayọ̀tayọ̀ jẹ́ ká gba tìfẹ́tìfẹ́ àwọn tó wá wọ́n sí wa lónìí àfiwọ́n lé ọ lọ́wọ́ Olúwa bá wa ṣàbòlé wọn lórí àti Awọ́rọ̀ àti gbogbo àwọn tó jọ ń ṣiṣẹ́ Olúwa ṣàbòlé wọn lórí àwa stéètì tó kù tá àti ìṣe ọjọ́ tá a bá máa ṣe Olúwa yà á sí mímọ́ aburú kó máa ṣẹlẹ̀ sí wa Ìgbòho Òòṣà ẹni tó bá ní kẹ́ ikú kó pa á mo dúró lórí ẹ̀jẹ̀ Kristi ẹni tó bá ní kẹ́ àìsàn kó gbèdè ní orúkọ Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. ẹsẹ̀. Ó kù lọ́dọ̀ bàbá mọ́nímọ́ní. Òòṣà. Òòṣà. Bàbá ẹgbẹ́ máìkì sẹ́nu. Àkàndé yìí ni ẹgbẹ́
ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run kò ní fi ọlẹ́. Àmín. Ìyá mi ọ̀pàkẹ́ àlàkẹ́ alágbogbo dẹ́. Àṣẹ. Àwọn bàbá wa tí wọ́n tulẹ̀ Òṣogbo yìí kò ní fi ọlẹ́. Àṣẹ. Abẹ́kẹ́ la wá rí tó dúró ní kòríta tó ní òní débi orí ayọ̀ rẹ wà òní jèrè sẹ́yìn. Àṣẹ. Àṣẹ. Wọ́n ní àwọn bàbá wa mẹ́nimẹ́ni bàbá wa mayẹ̀mayẹ̀. Wọ́n ní tí ọ̀gẹ̀dẹ̀ bàbá bí ìgbà ọmọ èkìsà ní fi wù. Ẹni ọba kọjú ìjà sí ọ èkìsà ní ọmọ fi bí. Àṣẹ. Gbogbo fámìlì wọn ni òkè sọ nìkan o. Gbogbo fámìlì wọn ni nítorí ẹni ọba ní làákà ìbí àṣà àwọn bàbá wa. Ẹ rí i pé iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ gbogbo ayé ni kì í ṣe iṣẹ́ ìdílé kan. Ò ní gbọ́. Àṣẹ. Àwùṣe àfọ̀gbò. Àṣẹ. Ò ní tẹ́. Àṣẹ. Agbára Elédùmarè fún ọ. Tá a bá rí ẹni tí ó ní inú bí òun ọlọ́bìnú kó dé. Àṣẹ. Ṣẹ̀dẹ̀ṣẹ̀ abọ́nímọ̀ tó máa ṣe ìyá mi abẹ́kọ̀tọ̀ yìí nìka. Àṣẹ. Ẹja láti dàbúrú àrògidìgbà nísàlẹ̀ odò. Mo ṣe báyìí gbogbo. Pátápátá. Ẹ̀yin aláàfáà mo ṣe báyìí. Ẹ̀yin pásítọ̀ àṣẹ báyìí. Àṣẹ. Ẹ̀yin bá ti ń bínú àkàndé èèyàn tó ní kò ní débi orí ayọ̀ rẹ̀ wà. Ọkọ̀ yóò gbègbè omi. Àṣẹ. Yóò gbé lọ. Àṣẹ. Ìyá mi, ìyálóde àpọ̀jọjọ wòlú, àpọ̀bí ẹ̀pẹ̀lẹ̀. Yóò wá wò ilé wọn àjọ̀dá wọn gbogbo ẹni bá ti ń bínú ẹ̀ yóò kó dòdò ní. Àṣẹ. Ọkọ̀ kúkúrú yóò kó Àṣẹ. dòdò lọ. Àṣẹ. Gbogbo oníkọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan tí ń ṣe àṣẹ ìdílé yóò dùn o. Àṣẹ. Oore yèyé o. Oore yèyé Ọ̀ṣun. Ìwé ẹ̀kọ́. Ẹ jẹ́ kí ìyàwó obìnrin náà ṣàdúrà, àwọn ọkùnrin ti ṣàdúrà pápápá. Irú ẹkùn. Kò ṣeé fi lájà lọ́wọ́. Kò ṣeé fi lájà lọ́wọ́. Irú ẹkùn. Adúpẹ́ fún Ọlọ́run pé ó sọ wá débi ìbà ilé ní. A sì dúpẹ́ pé a bá gbogbo yín láyà àtàláfíà. Nígbà tá a débi lé ní, adúpẹ́ o. Gbogbo yín pápátá ní ṣe oko wa o. Ẹ mọ̀ lọ́rẹ́ mọ̀ bọ̀rẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ ìkọ́bálá. Bàbá ṣe ń wọnú ìgbọ́n tí àwọn aráàlú yẹn ẹ máa jáde láyà àtàláfíà. Ọ̀pọ̀lọpọ̀ onírú òkú yín jáde o. Lọ́jà fúnra ẹ̀ tó bá ní kó jábọ̀ nítorí ó jábọ̀. Ọ̀pọ̀lọpọ̀ náà gbogbo àwọn alálẹ̀ wọ́n máa dáàbò rẹ̀ bọ̀. Gbogbo àwọn ìyá àgbàlagbà wọ́n máa dáàbò rẹ̀ bọ̀. Òní jábọ̀ mọ́ wa lọ́wọ́. Gbogbo yín pápátá ìní jábọ̀ mọ́ wa lọ́wọ́. Ọ̀gá tá a fi ń pọ̀ yìí kò ní í tú. Ọ̀gá sórí rẹ̀ táyì lálùbáríkà. Ẹ kú àdúró tí a bá dé ẹ máa kú àdúró ti ilẹ̀ Yorùbá. Gbogbo àgbàkigbà tí iṣẹ́ náà bá jẹ́ ṣíṣe lágbára náà àṣeyìn láṣẹ o. Àwọn alálẹ̀ ti gbà á. Láháùlà ọ̀nà àbùwátá ìlànà. Ẹ jẹ́ àfi ara balẹ̀ ká lè gbọ́ ọ̀rọ̀ wọlé sọ́dọ̀ tó. Irú ẹkùn. Irú ẹkùn. Ajá tó bá dẹ̀wò. Ajá ò ní dóbò ẹkùn láéláé ó sì. Ohun àwọn àgbàlagbà ni. Lẹ́yìn náà, mo kí Ọlọ́run ọba tó láyé. Ọba tí ó ní agbára. Ọba tó ní ohun gbogbo, tó lè so ohun gbogbo. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Ọba tó jẹ́ pé òun nìkan ló lágbára lọ́dọ̀. Òun ló ní èpè, òun ló ní àdúrà. Bí èèyàn bá dẹ̀ ṣe ń èpè, tá a bá ń ṣépè fún, èpè ò lè mú. Bí èèyàn bá ṣe ń àdúrà, bàbá ń ṣàdúrà fún, àdúrà lè jẹ́ tiẹ̀. Bẹ́ẹ̀ ni. Gbogbo láyé àwọn bàbá mi ní ìtọ̀sẹ̀ lọ́lọ́yọ̀. Ọba tó ní wá, tó dá wa sí, tó ní kẹ́ ẹ nífẹ̀ẹ́ mi, ìfẹ́ Ọlọ́run lẹ ní, kì í ṣe fẹ́ tèmi, Ọlọ́run mọ nífẹ̀ẹ́ yìí. Àtẹn tó jù mí lọ ń bí, àtẹn tí mo jù lọ, àtọkùnrin àtobìnrin, ọba tó ní mí ò ní fi ilẹ̀ lára. Ẹ ní lọ àjọ alọ́ọ̀dẹ. Gbogbo ìgbà yóò tí àwọn ajínigbé bandit tẹ́ bá ti ń kojú wọn ilé ẹ̀mọ́ ṣẹ́gun. Ọ̀rọ̀ kan tó lè bí. Lẹ́yìn náà, mo kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Bàbá dáadáa 4+4. Torí pé mo máa ń sọ̀rọ̀ kan. Ọmọ pé ó ti dá bàá dà sọ́ra.
Mo máa ń sọ̀rọ̀ kan nígbà tí àwọn kan bá ní à ń ṣàdúrà fún bàbá Tinubu, à ń gbé bàbá Tinubu pọ̀n. Wọ́n á mọ̀ ń béèrè lọ́wọ́ ara mi àti àwọn tí ń sọ̀rọ̀ yẹn pé bàbá mi tó bí mi bí tọ́rọ̀ dédú yẹn só lè fi mí lẹ̀. Bàbá ńlá bàbá àwọn tí ń sọ̀rọ̀ yẹn só lè fi mí lẹ̀. Àwọn tó bá wá sọ pé mo yin bàbá Tinubu ọ̀tá mi ni wọ́n jẹ́, ọ̀tá Ọlọ́run sì ni wọ́n. Torí pé Ọlọ́run ló kó sínú bàbá Tinubu ló fi mí lẹ̀. Ẹni tó bá ti wá ń sọ pé mo ṣe yin bàbá yẹn ọ̀tá Ọlọ́run ni. Ọlọ́run ní pa bàbá Tinubu rẹ̀. Orí ọ̀fẹ́ bàbá Tinubu la rí gbà. Boko Haram òun Buhari lòun lọ kó Boko Haram wá. Òun Buhari lòun lọ kó bandit wá láti fi yanjú Jonathan gbà yẹn. Àwa wá gbógun tì wọ́n wípé ẹ lè mọ parẹ́ wa, ẹ lè mọ boko wa jẹ́, ẹ lè mọ rọ́ọ̀pù àwọn ìyá wa. Kí ni Buhari ní kí wọ́n lọ ṣe? Ó ní kí wọ́n lọ pa wá torí pé fámìlì rẹ̀ ni wọ́n jẹ́. Bàbá mi dẹ̀ ní sẹ́nìkan bá di ọlọ́jà ẹnìkan ní òtù. Buhari wá di ọ̀tá mi lọ́jà. Bàbá Tinubu wá túlẹ̀ pé èèwọ̀. Bàbá mi Tinubu ọmọ olódòdó Jàgàbá tí ó lu ọdún mẹ́jọ pẹ̀lú ìrọ̀rùn. Bàbá Tinubu tí Ọlọ́run ọba tó ní mí, tí ó wọ lárùn tó ń yọ yìí, tí ó wọ la atẹ́gùn àlàáfíà tó ń fẹ́ yìí, tó jẹ́ pé gbogbo ìdílé bàbá Tinubu àlàáfíà ọmọ jẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ lálẹ́. Torí pé inú àlàáfíà tí ọmọ jẹ́ ti bàbá, ọ̀fẹ́ atẹ́gùn àlàáfíà sẹ́mi inú gbogbo yín ń dùn. Àwa gbáradì, anísẹ́ta ṣekù, a fẹ́ parí ẹ̀. Sọ fún díẹ̀ yìí, Ọlọ́run nípa bàbá Tinubu rẹ̀. Nígbà tí bàbá bá parí ọdún mẹ́jọ, kòkòkò lára ọ̀tá lẹ ògùdùgùdù owó àgbọn ọ̀dẹ̀rù tá a bá kẹ gúdúgúdú ara gúdúgúdú. Ara bàbá Tinubu ọmọ lé gbogbo ìgbà ni. Ara bàbá Tinubu ọmọ lé gbogbo ìgbà. Àwọn ọ̀tá bàbá Tinubu ọmọ síìkì. Àwọn ọ̀tá bàbá Tinubu ọmọ sẹ̀sí. Bàbá Tinubu ọmọ yọ̀. Bàbá mi ní bàbá bí bàbá fọre. Bàbá aláwo ẹni láàyè. Bẹ́ẹ̀ ni bàbá aláwo tèmi a sì mọ sẹnu rere funfá. Àsáwò ìwòrìwò tá a bá dìjọ wò gẹ́gẹ́ ní egun. Gbogbo àwọn tó bá ní àwọn fẹ́ wo ẹ̀sìn Tinubu ilé ọ̀pá wọn yẹn. Torí pé bàbá ó dìbò bó ṣe dìtà kọ́kọ́ lójú àwọn ọ̀tá rẹ̀. Bàbá Tinubu gba ìdààmú ní ojú lọ́wọ́ àwọn ọ̀tá, ó sì fi ọpọlọ gbà. Lọ. Bàbá wa mú ìdà lọ́wọ́, àwọn dìdìrín kan wá ní àwọn fẹ́ gbà sẹ́wọ̀n pé múgùn ni wọ́n. Jàgàbá! Inú mi dùn nígbà tí a ṣàpọ́nlé bàbá Bọ́lá Ahmed Tinubu tán, torí pé nígbà tó bá di 2030 tí bàbá fẹ́ mọ lọlé, nígbà tó bá fi di 2030 pẹ̀lú agbára Ọlọ́run, agbára bàbá Tinubu, agbára Inspector General Police. Bàbá wa Túnjí Ìdísù tí Ọlọ́run fi kẹ́ bàbá Tinubu tó sì fi kẹ́ wa. Pẹ̀lú agbára ẹ pàtàkì fún IG wa. Pẹ̀lú agbára wa Ọlọ́run àti agbára Director of SS, brother mi Tósìn. Àjàyè pàtàkì fún. Ọmọ pé nígbà tí ó bá fi di 2027 àti wà pẹ́ nígbà tí 2027 bá fi parí àní gbọ́ bandit ilẹ̀ wa mọ́ rárá. Pẹ̀lú ògo Ọlọ́run àti agbára tí Ọlọ́run fún Chief Army Staff àti IG àti Director of SS ní o, pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n ń gbé tí èmi rí tọ́lọ́run tó ní mi rí tọ́dẹ̀ mọ̀ pé mi ò purọ́, kò ní sí ohun tí ń jẹ́ bandit Nàìjíríà mọ́ rárá. Lẹ́yìn náà mo fi bàbá wa Ọ̀nìrìsà ẹ bá ṣe kábíyèsí. Ọ̀nìrìsà Ọ̀ọ̀ni àgbáyé jìpìnì bí àtẹ̀kùn ẹni tí wọ́n ń kí lóko tí sì ń gbọ́nlé abetulu kára bí ajere irúmọlẹ̀ tí kétò òjò tẹ̀rù ẹ bá ṣe kábíyèsí fún Ọ̀nìrìsà. Mo wá fi bàbá mi Ọ̀nìrìsà
mo fi kí bàbá wa Àtaọ́jà ti ìlú Òṣogbo bàbá wa Jímọ̀ bá ṣe kábíyèsí mo wá fi bàbá mi Àtaọ́jà mo fi kí gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá pátápátápátá bẹ̀rẹ̀ látòrí bàbá mi Olúbàdàn Arúsáwán ẹsẹ̀ kábíyèsí kí ló ní ẹsẹ̀ kábíyèsí náà kan sí àtúbọ̀ ẹsẹ̀ kábíyèsí Olúbàdàn ọmọ Adéwọ̀lú Ládọjà kò sólúwà ẹ̀ aṣẹ́hun tí ó ṣekú ní ọkọ̀ Ìyábọ̀ Arúsáwán ẹni ayé tí gbó ti ń tiri ojú ọ̀nà agbórí ọ̀tẹ̀jọ́yè ọmọ Adéwọ̀lú kọ̀kọ́ wàhálà oníbi ọba lè la gbọ́kùnrin ogun ẹni tí àwọn gómìnà kan ń kọminú ẹ̀ tí ò kọminú yálà ya wọn ọba ṣe kọ́ wọ́n ṣe wọ́n lọ́dọ̀. mo wá fi bàbá mi Olúbàdàn tó jẹ́ pé gbogbo àwọn kan àwọn aláìmọ̀ kankan àwọn tí ayé ọ̀yẹ tó rò pa ayé yà wọn àwọn aláìmọ̀ nǹkan tó gbé àkàndá Ọlọ́run Ládọjà àwọn tíṣẹ́ òye kéèyàn wá gbójúgbóyà béèyàn ọba fi bí ọpọlọ ọba máa dùn yẹn kéèyàn Ọlọ́run yọ Ládọjà ọgbọ́n yọ Olúbàdàn rí ni kò ṣẹlẹ̀ rí ajá ò ní gbó kéyìn Ọ̀yọ́ láéláé bàbá mi ní ọ̀rọ̀ tí òkú bá sọ kẹ́yìn òun ni tẹnu òkú ọ̀rọ̀ tí a bá sọ lẹ́nìí a sọ a lè wá sọ tèmi kẹ́ ẹ máa bẹ́ ká ẹ̀ sì lè ṣe nǹkan kan. mo fi bàbá wa Olúbàdàn yìí ajá ò ní gbó kéyìn Ọ̀yọ́ láéláé mo fi bàbá mi Rasheed Adéwọ̀lú mo fi kí bàbá mi Olúgbọ́n Àgbẹ̀ ọmọ Bàyámù àwọn bàbá mi nù mo kí bàbá wa Aláké ẹ bá ṣe ń dá kan máa ṣe kábíyèsí mo kí onílé Kẹ́ńtà mo kí Oníbàrígà mo kí Àwùjalẹ̀ mo wá fi Àwùjalẹ̀ mo fi kí Ọ̀kẹ́rẹ́ Ṣakí mo wá fi Aṣẹ́yìn mo fi kí gbogbo ọba ilẹ̀ Yorùbá mo kí ọba dé Àjàṣẹ́ a kí ọba dé Tógò mo kí ọba dé Bẹ̀nà mo kí ọba dé Èkìtì mo fi bàbá wa Àwí Adó mo fi kí gbogbo ọba Èkìtì mo fi kí Olúpọ̀tì òfin Èkìtì mo fi kí Oníkòyí òfin Èkìtì àti gbogbo ọba tí mi mú kan wọlé Èkìtì torí wípé mo fi kí Ẹlẹ́jùgbò òfin Ẹ̀jùgbò mo fi kí Onílò Ògún òfin Ilé Ògún. Mo fi Olúfọ́ Adé. Mo fi bàbá wa Ìláyẹ ẹni sùúrù emergency àná mi ìwọ́gùn ẹ fẹ́ kí n ṣe àwọn àná mi ẹ fẹ́ wọ́n gbọmọ lọ́ọ̀mì mu. Mo fi bàbá wa Onílà Arágbèjì mo fi kí ẹfẹ́ abalẹ̀ ẹni sùúrù mo fi bàbá mi mo fi kí Lámínísà àti ìlú Ẹdẹ ẹsẹ̀ kábíyèsí torí pé àwọn Lámínísà àwọn náà fún mi ní second wife fún mi ẹ bá ń ṣe kábíyèsí nígbà tí bàbá mi Ògúnṣù àti ìlú Mọdákẹ́kẹ́ ẹsẹ̀ kábíyèsí dáadáa torí pé odò tó gbàgbé orísun lè gbẹ.